òun ló fi sọ pé mo ti ń sọ tẹ́lẹ̀ pé oyè tó kára àwò kó má bàa kára ẹ̀dẹ̀. ẹ gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ gbọ́, ẹ ti gbọ́ lẹ́ẹ̀ka, ẹ tún máa kọ́lé sí i. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé oyè tó kára àwò ẹ má ṣe wò mí nínú, ẹ bá mi dá sọ̀rọ̀ yìí torí pé ó lè kára ẹ̀dẹ̀ o, ṣẹ̀wárí pé ó ti ń kára ẹ̀dẹ̀ o, ó ti wá ń kára ẹ̀dẹ̀ o. Àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹni, wọ́n ní pé òwe ló ń pa mọ́ ni àdẹ̀pọ̀mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwe kò ní gbọ́n lágbà. Mo ti ń sọ tipẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, Fúlàní kò wọn ò fi kíní ìbá wa ṣeré, àgbàrá òjò sì rèé kò lóhùn onílé wò, àwa onílé ni ẹ mọ̀jẹ̀ àgbà fún, mo wí bọ̀ wọn ò gbọ́ náà. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀, Ìgbòho wà fún àlàáfíà. He want everybody kó wà lálàáfíà kábà lè bọ̀ kó lọ́wọ́ fún mi. Ìgbòho ò bẹ́nikẹ́ni jà, kò bẹ́nikẹ́ni bínú. Bó ti jẹ́ wípé àwọn kan wà wọn ò fẹ́ kí ènìyàn ẹnikẹ́ni kó súnmọ́ Ìgbòho ju àwọn nìkan lọ. Tá bá ti gbóhùn èèyàn kan pẹ̀lú Ìgbòho, inú abí wọn fi ìṣòrí wọn á dàrú, òun náà fi ń ṣìwàwù káàkiri. Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n sọ fún yín, bàbá Akíntóyè àti Ìgbòho, Ọlọ́run tó dá ayé àti ọ̀run ó mọ̀ pé wọn ò lè yà wọ́n. Bàbá rí Ìgbòho gẹ́gẹ́ bí ọmọ, Ìgbòho rí bàbá gẹ́gẹ́ bí bàbá. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí. YSDN ni kò kárí àlùwàlá ìran Yorùbá nation lórí ọ̀rọ̀ struggle tá à ń ṣe. Ẹgbẹ́ ìfẹ́ ló dùn tí Jagunmólú Kàkàkí Olódùmarè ṣe ẹgbẹ́ síta tá à ń pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Kì í ṣe pé ẹgbẹ́ ìfẹ́ ló dùn, kì í ṣe pé wọ́n ṣẹ̀dá kalẹ̀ kí àwọn yóò tó bínú ìfẹ́ ló dùn kan fara balẹ̀. Mo lè pè ní àtúntò náà ṣe nínú ìfẹ́ ló dùn. Bí bàbá wa Gani Alágbàlá jẹ́ president nínú wọn, ìyá wa Kent tó jẹ́ vice látọwọ́ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Èmi àrò gbogbo wa pátápátá, gbogbo ẹ̀yin tó nífẹ̀ẹ́ ìran Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, tẹ́ mọ̀ wípé jíjáde tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá jáde kò jáde nítorí ní tó fẹ́ jẹ, nítorí ní tó fẹ́ mu. Ẹ má bínú ti bí nẹ́tíwọ̀kì ẹ bá ṣe rí. Ó jáde fún gbogbo Yorùbá àlejọba nílẹ̀ Yorùbá, kí eku kó bá lè máa kébi kú, kí ọmọ ènìyàn bá lè máa sọ̀n fọ́n bí ọmọ ènìyàn. Lọ́mọ Adéyẹmọ ṣe jáde síta. Ẹ jọ̀ọ́, ìfẹ́ ló dùn wà ní gbogbo state, ẹ ti máa rí ìkẹ́ káàkiri. Tòǹdó wà, tèkìtì wà, tọ̀ṣún wà, tí Ògùn wà, tí Èkó wà. Torí òmìnira Yorùbá, ẹ ṣe bàbá mi àbí pípẹ́ ẹjọ́ kan mi, bàbá mi Prince Adébáyọ̀ wà àánú, you are welcome. Òmìnira Yorùbá ló jẹ wá lógún kókó, torí ẹ̀ lọ́mọ Adéyẹmọ fi ń là kàkà every blessed day kí ìran Yorùbá kó bá lè ní òmìnira wọn. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọmọ Èkìtì ẹjọ́ ilé kì í, ẹ̀yin Tọ̀ṣún ẹjọ́ ilé kì í Tọ̀ṣún, ẹ̀yin Tòǹdó ẹjọ́ ilé kì í Tòǹdó, kájọ sowọ́ papọ̀ kábà lè gbèrú wa débi tí a fẹ́ gbé dé. Ẹjọ́ torí Ọlọ́run, ọ̀rọ̀ kan jà rìnrìn ilẹ̀ mo ti ní mi ò ní sọ̀rọ̀, ṣùgbọ́n ìdátọ́lọ́run ọba mi dáyé mi, èmi ò ní dúró nídìí kó bàjẹ́. Èmi ọmọ dúró níbi dúró wípé ká máa sọ wípé nígbà tí lágbájá àti lágbájá tí nǹkan bàjẹ́ láàrin wọn, bàbá Èkìtì jẹ́ kan lára àwọn tó jẹ́ kí n tó bàjẹ́ kó di àtúntò. Ẹ máa rí ẹ mẹ́sẹ̀jì mi sà lórí kí náà ti pè é lórí WhatsApp, kẹ́dẹ̀kọ́ state yín sí, máa sẹ́ndì líkì ti state yín fún yín sà. Ṣẹ́gbọ́n mi, that group ìfẹ́lódò àpapọ̀ ọmọ Yorùbá ó ti wà tipẹ́, tí ì ṣe pé wọ́n ṣe dálẹ̀, ó ti wà tipẹ́ kí YSM tó dé. Ṣẹ́gbọ́n mi, YSM ní bàbá, ṣẹ́gbọ́n mi, àti YSM àti ìfẹ́lódò ìkankan náà ni ó mẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni. Àwọn tó fẹ́ máa ṣọ̀tẹ̀, àwọn tó ń ṣọ̀tẹ̀ YSM tó ń ṣọ̀tẹ̀ ìfẹ́lódò, ara ló ń ta wọ́n. Bẹ́ẹ̀ ni, bóyá Ìgbòho náà kórìíra ni, bóyá bàbá wa Gani Alágbàlá ni, bóyá ìyá wa Kentus ni, àti ìmọ̀. My number is 080 64 99 32 62. Bàbá mi Prince Adébáyọ̀ ẹ̀mọ́ náà bá mi látijọ́ yìí, mo fáìní yín 20,000. Now, lórí ọ̀rọ̀ pé Ìgbòho parí ìjà pẹ̀lú ààrẹ Al-Maroof àti bàbá Sokoti. Bàbá Èkìtì ló ṣiṣẹ́ yẹ, bàbá Èkìtì ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ti gbọ́ ọ̀rọ̀ Ìgbòho, tán gbóhùn Ìgbòho, tán gbọ́ bàtí bàbá Èkìtì inú a máa bí wọn. Èmi ni mo ní Ìgbòho, Ìgbòho ló ní mí. Ṣẹ́gbọ́n mi ni mo fi ń sọ wípé kéèyàn kan bá gbówó lẹ̀ tó bá lóun fẹ́ fi ra bàbá Èkìtì, ó kàn tán ara ẹni. I declare myself, everybody know, pé tán máa ń dárúkọ ọmọ Ìgbòho nínú struggle yìí, bàbá Èkìtì is one of them. Is one of them. Bàbá mi ò bí ní mo kàn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ àwọn tó ń ṣèpè, àwọn tó comment
lórí program pé bàbá Èkìtì yẹ ọlọ̀tẹ̀ ní màdàrú ni àwọn kan sọ wípé tó bá jẹ́ bàbá mi ni bàbá ọba Ọ̀yọ́ tó jí tó kú ṣé màá lọ parí ìjà gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀lé mi lẹ́yìn ẹ mọ̀ pé kò sí ọba kankan tèmi àti wọn jọrẹ́ torí pé wọ́n ṣe iṣẹ́ bàbá fún àwa ọmọ Yorùbá ariwo tán pa fún wọn náà ni pé kò ságbára lọ́wọ́ wọn ò lágbára Fúlàní dẹ̀ ń wọnú ilẹ̀ Yorùbá wọn dẹ̀ ń báyé Yorùbá jẹ́ ẹ má wọlé you can join Ọ̀ṣun state sir you can join Ọ̀ṣun and diaspora Fúlàní dẹ̀ ń wọlé Yorùbá wọn dẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ ariwo táwọn bàbá wa ń pa fún wa ni pé kò ságbára lọ́wọ́ wọn ẹ mọ̀ pé mi máa ń béèrè lọ́wọ́ wọn dáadáa wípé agbára tí Sultan Sokoto ń lò níbo ló ti lé ṣé constitution tí wọ́n ń lò lọ́wọ́ yàtọ̀ sí títí yẹn ó ṣe wá jẹ́ ẹ̀yin bàbá wa nìkan lẹ̀ lágbára tí Fúlàní dẹ̀ kógun jà ilẹ̀ Yorùbá tó ń kógun jà wá táwọn bàbá wọn dẹ̀ ń support wọn pé yes bó ṣe yẹ kó rí nìyẹn èmi ní nọ́mbà bàbá Sokoto lọ́wọ́ mo wá rí tí bàbá Sokoto ṣe program kan tó ń praise olóyè Ìgbòho gbogbo ntọ́ ọmọkùnrin yẹn dẹ̀ gbé dání o bí wọ́n ṣe ọmọkùnrin yẹn bọ́ ni kò dẹ̀ yẹ káwọn àgbàgbà. You are not right, John Augustine abi Shimogba. You are absolute wrong. Ntí o bá ti yé yín ẹyẹ máa sọ ṣe ń gbọ́ mi bó ṣe bí ẹṣẹ rí nìyẹn mi ò ní mọ́ṣílá sọ lórí yẹ. Yá ẹ má bínú nẹ́tíwọ̀kì ló ń ṣe náà mọ̀nàmọ́. Orílẹ̀-èdè burúkú tá a wà tí wọ́n pè ní Nàìjíríà ni ẹ má dá wọn yẹn lò Baba Akintoye was not a politician in this time Baba Akintoye tí kò ní òṣèlú láti 83 ṣẹgbọ́n mi go and check history ṣẹgbọ́n mi John Augustina now mo ní nọ́mbà bàbá Sokoto lọ́wọ́ èmi wá pé bàbá yẹ kí bàbá àgbàlagbà níyìn bàbá mi Azeez Shakiru you are welcome I trust you lára àwọn ọmọ olódodo ilẹ̀ Yorùbá ní ẹ̀ tó fi gbogbo ọkà tààràtàrà ṣe ẹ̀ ní rí ìbànújẹ́ o àgbàlá ìfọkòtò eré ayé yóò ní fún yìí o bọ́dà mi Shakiru Azeez wọ́n wá ní bàbá Sokoto àgbàlagbà níyìn ṣé n tó kàn nínú ọ̀rọ̀ Yorùbá lélẹ̀ ìjà àgbà méjì àwọn tó ń jà ìjà èmi làgbà yìí wọ́n làgbà yìí mo ní ṣé wọ́n wúlò fún ìran Yorùbá lóòótọ́ bàbá wa ni wọ́n bàbá yẹn ni kì í má sọ bẹ́ẹ̀ mo ní ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ sà ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mo ní ogun Fúlàní ń bẹ lọ́rùn wa gidi Fúlàní ti wọlé sí ilẹ̀ Yorùbá èyí tó yẹ ká mú gbọ́kànlá àmúgbọ́ yìí mo ní ṣé dìgbà tí Fúlàní bá ń pa wá mu tá má bẹ̀rẹ̀ sí ń pa wá mo ní it is better kí ènìyàn kó dìbẹ́ǹdì kí ọ̀tá ó má wọlé jù kọ́ta ó wọlé tán pé ìwà ló máa dìbẹ́ǹdì bàbá yẹn wá ní ọ̀rọ̀ ni mo sọ mo ní bàbá bí Fúlàní ò ṣe ní gbẹ̀mí ọmọ Yorùbá ló yẹ ká máa sọ ń sìn ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ ọba Ọọ̀ni of Ifẹ̀ òun kọ́ ló kàn wá kó àwọn bàbá méjèèjì orí títí wá rò mo sọ tó di extent pé bàbá tí wàhálà bá délé ní private jet máa fi gbé àwọn bàbá yẹn kúrò ní ilẹ̀ Yorùbá tí èèrà ò ní rìn wọ́n mo ló ti wálẹ̀ àwa tá a ní private jet ní kẹjẹ ká ṣe ń tá a bá mọ̀ ká lè ṣe sà bàbá yẹn ní òtítọ́ ọ̀rọ̀ ni mo sọ ó ní mo kárí ó ní ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ó ní ṣe mo mọ̀ pé ìtàn a máa lọ ọmọ ní bàbá ẹgbẹ́ tó kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí n tá à ń wá kó tẹ̀ wá lọ́wọ́ náà ká gbára wa kúrò lọ́wọ́ Fúlàní náà ká bá wá gbára wa kúrò lọ́wọ́ Fúlàní Yorùbá wá jókòó a lè pe conference meeting nígbà tá a ti mọ̀ pé ìkànnì wa tí ò ti sí alágàtà láàrin wa mọ́ àwa sọ̀rọ̀ tán bàbá yẹn ní bàbá Èkìtì wàá ṣe mí lóore kan mo mọ̀ pé program yìí máa dọ̀dọ̀ bàbá Sokoto tí bá parọ́ má gbàlagbà ajẹ́ ẹni bá parọ́ má gbàlagbà ajẹ́ pé tóun ò ní dàgbà ni mo wá ní yẹsà wọ́n ní àwọn nílò nọ́mbà Sunday mo ní Sunday wo wọ́n ní olóyè Ìgbòho mo wá ní ìsọkèsà ẹ jẹ́ kí n pè wọ́n àná kọ́ olóyè Ìgbòho kábíyèsí olúwa mi bí mo ṣe máa ń pè wọ́n nìyẹn kàkà kí Olódùmarè kò táwìn kó ráwìn ó lọ lé àná lọ rèé sanwó ojúlówó ọmọ Yorùbá wọ́n wá ní bàbá Èkìtì ẹ̀sà ìpọ̀ mo ní bàbá Sokoto ló lóun fẹ́ rí yín òun fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n lè nìyàn wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ní bàbá Sokoto tẹ́lẹ̀ pé nǹkan kan báyìí ló ṣẹlẹ̀ mo ní bàbá fẹ́ sáà láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n ní kí gbé wọn wọlé mo dẹ̀ gbé bàbá Sokoto wọlé more than 30 minutes àwọn méjèèjì jọ ń súre fún ara wọn ni wọ́n jọ ń súre fún ara wọn ni tí mo dẹ̀ ń ṣe àmì àṣẹ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́
ò ní ṣàṣedànù ẹ̀yin náà ò ní dàgbà yà àṣẹ bàbá Ṣòkòtì ní bàbá Èkìtì oore tó ṣe fún mi lẹ́nu òmò bó ṣe tó àwọn parí ọ̀rọ̀ yẹn láàrin ara wọn pé bàbá ọ̀rọ̀ tí mo sọ ń jọ yẹ ó bọ́ sápò ìbínú yín èmi kan sọ mo sọ ní sọ pé èmi ni mo ní bàbá Ṣòkòtì ní ló fi bọ́ sápò ìbínú yín nígbà tán yanjú ẹ̀ tán that is our mission pé kí àárín ọmọ Yorùbá méjì tó bá ń mẹ́hẹ ká lè paná ẹ̀ kí ọ̀tá má bàa ṣẹ́gun Yorùbá ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ó lè dọ̀la kẹrin mi lọ́dọ̀ Wálé Àlì torí wọn lè máa bá Sunday Igboho jẹ́ pẹ̀lú bàbá Akíntóyè tí mo dẹ̀ mọ̀ títọ́ ọ̀rọ̀ kí n bí ládàá kékeré wá ní mi ò ní sọ nígbà tó ń jọ súre fún ara wọn tán ń tẹ́ máa fi mọ̀ pé ìṣọ̀kan Yorùbá pẹ̀lú òmìnira Yorùbá ní Sunday ọmọ Adéyẹmọ dúró fún kí ni bínú fún Sunday Igboho ìṣọmọdé you know the right thing kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé òun lòún fa Sunday Igboho síta láti wájọ Yorùbá nation láti wá máa jà fún Yorùbá nation àwọn kan nígbà tó ń gbọ́ pé Sunday Igboho lọ sọ́dọ̀ sórí ẹkọ rí bẹ́ẹ̀ ṣó wọ́n fi bínú sí Sunday Igboho ní bàbá mi Ṣòkòtì mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín bàbá Ṣòkòtì ní tó bá ti wà ní ìkáwọ́ mi ó lè gbà nǹkan kan ti lọ́wọ́ mi mo rẹ́dì ó ní ìjà ẹ̀yìn àti àlùmọ́rúfù ó lóun fẹ́ ó ní tẹ́ ń jà fún yẹ kọ́ sáà ìyá òní kí Fúlàní má wá pa wá o kò sẹ́ni tó sọ̀rọ̀ wípé bàbá tó kú ẹ má wá díẹ̀ Ìgbòho Sunday Igboho did not mention it and bàbá Ṣòkòtì did not mention something like that ó dẹ̀ ní ó ní ààrẹ àlùmọ́rúfù sọ̀rọ̀ sí mi ní èmi náà dẹ̀ sọ̀rọ̀ sí Sunday Igboho lóun fẹ́ ó ní bàbá bí Fúlàní ò ṣe ní pa ìran wa rún ní kẹjẹ ká máa wò náà àwọn bàbá méjì tó já ẹjá fi wọ́n lẹ̀ kò kàn wá o èyí tó kàn wá ní sin tá a máa ṣe àwọn Fúlàní ò já lọ sóko mọ́ ẹ máa rà tí wọ́n fi ìran Yorùbá ń dá ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bàbá Ṣòkòtì náà ti gbà Ìgbòho oníṣẹ́ kò ń gbé ààrẹ àlùmọ́rúfù wọlé gbogbo yín lẹ́gbọ́n bàbá Ṣòkòtì sọ àwọn méjèèjì dẹ̀ jọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ parí ẹ̀ ìkíní ní má bínú ìkejì ní má bínú kò sẹ́ni tó sọ wípé bàbá ọba Ọ̀yọ́ tó jí tó kó ẹ má wá díẹ̀ ààrẹ àlùmọ́rúfù sọ̀rọ̀ pé ẹ má wá díẹ̀ bàbá Ṣòkòtì sọ pé ẹ má wá díẹ̀ olóyè ṣe Sunday Igboho sọ pé ẹ má wá díẹ̀ kí ni bàbá Èkìtì wá jẹ́ ọ̀dàlẹ̀ tó fi wá jẹ́ pé tó bá jẹ́ pé bàbá Aróhunfálà bàbá Ọ̀yọ́ tó jí tó bá jẹ́ bàbá yín ni ṣe é má gbàrú ẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ lọ́bẹ̀ and you will never see me praise any others in my program torí pé wọn ò dúró ní ìdúró bàbá fún àwa Yorùbá so bínú tó ń bínú kó máa bínú pẹ̀gẹ̀pẹ̀gẹ̀ kó máa pẹ̀gẹ̀ méjì ní pé agbára tèmi ní I want to use the power to face the Fulani tẹ́gbọ́ bí ẹ̀yìn jẹ́ nìyẹn mo kí yín lórúkọ àwọn bàbá wa méjèèjì olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Kàkàkí Olódùmarè àti bàbá wa Professor Banji Akíntóyè òmìnira làwọn dúró fún ṣẹgbọ́ bọ́dà mi kan thank God for Baba Gani Alágbàlá and ààrẹ Baba Gani Alágbàlá yes àti ìyá mi Kentus wọ́n bá wa parí ọ̀rọ̀ kan léni asọ̀rọ̀ kan léni bọ́dà mi yẹ wá sọ nínú ẹ̀ oní nígbà táwọn ò mọ̀ ṣùgbọ́n nígbà táwọn mọ̀ àwọn padà wá àwọn tó padà sí di òtítọ́ yẹ tá a bá ń kórìíra wọn Yorùbá wípé kárìn kápọ̀ yíyẹ ní àwọn tó kọ̀ndẹ́mù rálì lénìí tó sọ pé rálì nìkan kí la lè fi gba orílẹ̀-èdè Yorùbá it is good to go another thing àti ráwọn tó dá oko ní Èkìtì wa yìí àti ráwọn tó dá oko ní Ondo State ní Ọ̀ṣun ní Ògùn tí gbogbo wa dẹ̀ ń wò lórí tẹlifíṣàn táwọn ń pariwo síta tí Fúlàní ń wọbẹ̀ tán ń wú ẹ̀gẹ́ tán fi àdá ṣá pẹ̀lú AK-47 lọ́wọ́ wọn tán ń ṣá fún àwọn Fúlàní wọn àwọn màálù wọn àti rí àwọn Fúlàní fídíò tó ti fi hàn tán wọnú oko àgbàdo lọ it is because we don't have freedom. It is true that we can build our nation, the Yorubas. We can build the Yoruba land. But now, if you build anything, Fulani ní òjìrí, they are ready to perish the Yorubas. Onímọ̀ fi sọ́nà ọ̀rọ̀ mi kan pé kádàrá wa náà ń lò ní bóyá ibi tí àwọn Fulani nígbà tó gba kádàrá wa bóyá Burkina Faso náà lọ gbé pamọ́ sí tí Traoré ìṣeré lọ láàrin inú gbótórí tó gbé. Ohun tí Traoré ṣe ní Burkina Faso tó ṣe it is because they speak one language. Mi ilẹ̀ rò pé ní Burkina Faso pé ẹlẹ́yàmẹ̀yà ó wà ń bẹ̀ Yorùbá ò fẹ́ ti Ìgbò ò fẹ́ ti Haúsá ò fẹ́ ti Yorùbá ò fẹ́ ti Haúsá. Burkina Faso àgbọ̀rí nínú ìtàn pé orílẹ̀-èdè mẹ́ta náà fi tipátipá kó papọ̀
team àwọn òṣọ̀kan, they did not have the same vision, they did not have the same agenda. It is because the Burkina Faso they are one. Niti Traoré ṣe yẹ tó fi ń júṣe fún. Brother àbíkan lórí. They even said the citizen of Burkina Faso state house náà lọ sùn àwọn fúnra wọn ló tún ti kí ọ Traoré. Tẹ́lẹ̀ wọn máa kóra wọn sẹ́nu ọ̀nà sí pé tẹ́ bá fẹ́ pa ẹ̀ kọ̀kọ́ pa àwa náà. Ṣé Hausa lè ṣe bẹ̀ fún Tinubu? Àbí Igbo? Àbí Yorùbá? It is because we are not one. Àwọn tó ní ká máa bí di Yorùbá láà wọ́n rí sọ òdodo ọ̀rọ̀ ní but ẹ jẹ́ ká wọ́n ní tọ́mọdé ò bàbá tà bá àrọ́bá ní bàbá àtàn. Ẹ jẹ́ ká wo ilé táwọn bàbá wa Awólọ́wọ̀ ti build sẹ́yìn. Òun dà lé ní àwọn táwọn bàbá wa Awólọ́wọ̀ òun company lẹ́wọ̀ yìí òun dà nílẹ̀ Yorùbá lé ní ẹni tó ṣèwé síta ó lè dárúkọ mélòó lórí ọ̀fẹ́ àti dárúkọ bẹ́ẹ̀ ó lè dárúkọ 60 òun dà lé ní àwọn company rẹ̀ tí wọ́n fi kápẹ́ méjì. It is because we don't have freedom. The Yoruba did not have independence. Ní gbogbo àwọn company fi di ohun àwátì lẹ́ni. Èyí tí wọn ò lè pa ní wọ́n gbà lọ́wọ́ wa. They turned the Yoruba radio to Nigeria radio. They turned our television to NTA. It is because we don't have freedom. It is better for all the Yorubas. First of all, fight for the freedom. Ebi ò lè pa wá. Mo ti máa ń sọ. Ebi táwọn kan bá sọ pé ebi ò lè pa wá, ebi ò lè pa wá. Ebi ò lè pa wá. Ní Èkìtì wa yìí ní ìgbà kan ẹ̀kan la máa ń jẹ ráìsì lọ́dún ó ti yẹ kó yẹ yín ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ wọlé wájú lé ní bẹ́ẹ̀ kí iṣu bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ kí àgbàdo bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ kí pákí bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ áwù àwọn tí ò jẹ ẹ mọ̀ pé ẹni tó bá ti gbóúnjẹ lẹ́nu ènìyàn ó ti pààyàn Yorùbá dẹ̀ máa ń sọ wípé ẹni tó bá ń fúnni lóúnjẹ lọ̀gá ẹni. It is better we have freedom before we develop anything. Ẹ kàn máa kọ mo ní mo fi sọ àwọn kan sọ pé ohun tí Ọọ̀ni of Ifẹ̀ tó ń kọ́ káàkiri yẹ ọ̀tá ajé no ẹ jẹ́ ká Yorùbá wípé ara iwájú tó jì sí kòtò ó kọ àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni orúkọ bàbá Awólọ́wọ̀ lè parẹ́ táyé bá sì di ayé tí Yorùbá bá ṣì wà every blessed day náà wọ́n dárúkọ bàbá yẹ pé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó fi gbogbo ẹnájì ẹ̀ tó fi ṣiṣẹ́ takuntakun kí ìran Yorùbá wà lókè kí ìran Yorùbá má jábọ́ ibikíbi tọ́mọ Yorùbá bá dé kán lè ní pé yẹ èèyàn dé it is because we don't have freedom ló jẹ́ kí gbogbo iṣẹ́ tí bàbá yẹn ṣe kó wọ mi léde èyí tí ò wọ mi ń bẹ̀ wọ́n di ọ̀tá ìran Yorùbá torí àwọn tó lọ sí free education tí Awólọ́wọ̀ rè tó rè láti kékeré ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn ò ra fọ́ọ̀kù kẹ̀kẹ́ Awólọ́wọ̀ tọ́jú wọn dàgbà they have brain they become a professor they become a chartered accountant engineer name them tó yẹ kí wọ́n máa ṣe ìran Yorùbá lórí lẹ́nìí they become the enemy of the Yorùbá land so àwọn tó ń pariwo pé òmìnira Yorùbá ní kókó àwọn kakọ́dà wọn jẹ wọ́n ṣe conference hall wọ́n máa náà ṣe conference hall ó ti bá wọn ṣe rí àwọn tó dẹ̀ ń ṣe lóde òní tí ò jẹ́ sún wọn don't condemn them bàbá mi àkàlà mọ̀ yóò dára fún yín don't ever condemn them mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí nǹkan mẹ́ta wà tó ṣe pàtàkì nínú ayé ènìyàn àṣà tẹ́yìn olóyìnbó ń pè ní culture àwọn mẹ́rin máa ń gbé culture Yorùbá wọ́n lù papọ̀ mọ́ ẹ̀sìn wọn kó yàtọ̀ síra wọn àṣà tó máa dúwe pé ibi ẹgbà tẹ́ bá ti rí tó ń wọ̀ tó ń ṣe kíní yẹn ibi báyìí ní lágbájá ti wá àṣà number 1 bí mo ṣe tó ní o ṣùgbọ́n màá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ilé tó ṣáájú nù ẹ̀ àṣà ẹ̀sìn àti òmìnira mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe pàtàkì àwọn bàbá wa ti ń sin kankan ká tó dé kí Christian tó dé kí mùsùlùmí tó dé wọ́n ṣe ẹ̀sìn wọ́n dẹ̀ ní àṣà not every our fathers now became a babaláwo now became onífá now became ṣùgbọ́n wọ́n sin kankan àṣà wa ní aṣọ wa tẹ́ bá ti rí ọmọ Yorùbá nínú aṣọ tó bá ń bọ̀ nínú aṣọ ẹ̀dẹ́ tí máa mọ̀ bí Ìgbò bá wọ aṣọ Yorùbá ẹ̀ mọ̀ pé Ìgbò ni tẹ́ bá lọ sí mọ́ṣáláṣí kan lénìí tó bá jẹ́ ọmọ Yorùbá ló jẹ́ olórí wọn tó bá ti jókòó lórí mọ́ńbàrí ẹ̀ tó sọ̀rọ̀ ibùsọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé eléyìí Èkìtì lélẹ̀ ti wá Ìjẹ̀ṣà ni ìmọ̀ mi ti wá Ògbómọ̀ṣọ́ ni ìmọ̀ mi ti wá tó bá dẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì ni no doubt bá ti di mílíọ̀nù tó bá ti wọlé láti mọ̀ pé ẹni tó dá ṣọ́ọ̀ṣì ilé Ìgbò ni ilé Yorùbá ni àṣà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ṣùgbọ́n ilé tó pàtàkì bá rí ẹ̀ ń bẹ̀ ó ní òmìnira tẹ́nìyàn ò bá ní òmìnira
àti practice àṣà ìbò ṣe wù ẹ́ are difficult òun ìyá ìlú jẹ́ Yorùbá lẹ́nìí it is because we don't have our freedom ní àṣà wa ló fi di náà tó lẹ́nìí it is because of the Yorùbás nípa history rẹ mú nílé ìwé torí pé wọ́n mọ̀ pé ibẹ̀ ni Yorùbá ó ti máa ń kọ́ àwọn ọmọ wọn láṣà nínú history yẹn náà tó máa ń gbé jáde eégún báyìí náà ń gbé nílé yín òòṣà báyìí náà ṣe ń lé yín bí Yorùbá ṣe máa ń wọṣọ lélẹ̀ yìí it is a pity today tọmọ Yorùbá bá wọ agbádá tán tó múra tán dáadáa á gbé fìlà Fúlàní á gbé sí orí ìjọ wo lẹ rí Fúlàní tó wọ gọbì tàbí tó wọ abẹ́tí ajá wọ́n pa Yorùbá run díẹ̀díẹ̀ nígbà ayé àwọn bàbá Awólọ́wọ̀ wọ́n pe kinní kan ní agriculture security àwọn tó bá gbé bàbá mi Àkàlàmọ̀gò ọmọ Oǹdó ni yín ọmọ Oǹdó jọ ní wàá gbà yẹn lọ́n kò tí ì sí kẹtàn pẹ̀lú Èkìtì ntí mò ń sọ yà á yé yín ọkàn àgbẹ̀ á balẹ̀ láti ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ tó bá wojú aago wọ́n pe kinní kan ní oòrùn àtàmọ̀dé sóko kì í ṣe ọmọdé nìkan ló ń tàn sóko ó ń ta àgbàlagbà sóko náà tí oòrùn yẹn máa wà lókè wà á rò pé ọjọ́ sì wà ní bírí tó bá yíwá ilẹ̀ máa ṣóòkù ni àwọn bàbá yà á dẹ̀ tẹ́ ẹ ní wọ́n ti níbi tó máa sùn sí wọn á dẹ̀ sùn bẹ̀ mọ́jú èmi kò ní nílẹ̀kùn wọn á dẹ̀ sùn bẹ̀ mọ́jú kò sí nǹkan tó máa sọ pé hi don't do that wọ́n fi tọkàntọkàn ṣiṣẹ́ wọn láyé àtijọ́ àwọn bàbá wa máa ń sáko nígbà ọ̀gbẹlẹ̀ wọn á máa sákòkò sórí àpáta èlùbọ́ sórí àpáta tí wọ́n á lọlé èlùbọ́ yẹ kòkó yẹ lè lo bí ọjọ́ bí 3-5 bẹ́ẹ̀ tí ò sí kankan tó máa fọwọ́ kàn it is because that time the Yoruba have a what we call temporary freedom ṣùgbọ́n lóde òní ṣé wọ́n jẹ́ kan mo interview ìyá kan ní ṣe 2 weeks ago ni ó ní Ọlọ́run ló ní kó máa ìbọ́lẹ̀ lórí ọ̀kadà tó ń wà àní ọmọ tó gbé òun Ọlọ́run ló ní kó mọ ọ̀kadà gùn ó ní ló ti sọ fún pé ìyá ẹmú kan dání dáadáa ó ní mọ́ ṣe ń wọ́n lẹ́yìn ọ̀kadà yẹ ìyẹ́lẹ̀ yọ kíní ẹ̀kíta ó ní kíní tó wà lábẹ́ ó ní tó bá kìbọn lábẹ́ ó ló máa dákú ni ṣé irú ìyá yẹ tó bá fẹ́ lọ sóko ṣé ìpayà ò ní wà lọ́kàn ẹ̀. And let me tell you one thing tàbí ni pé the Yorùbá need sanitation we must sanitation our land ẹ wá mú ní we have hunter ẹ má jẹ́ kẹtàn yìí sẹ́nu ikú we have vigilante mo bẹ̀ yín gbogbo ẹ̀yin vigilante ẹ̀yin hunter don't let anybody use sugar mouth láti tàn yín sẹ́nu ikú the only person that can organize the David of today is Sunday Baba Adéyẹmọ Ìgbòho ṣá àwọn tánikẹ́ lọ sí kí ọmọ lóko they carry AK-47 AK-49 brand new one ẹni ẹ̀rọ ni mo pa odidi Nàìjíríà àmì pàdé wọn lọ́sùn wọn bú sẹ́kún odidi Nàìjíríà àmì ó pàdé àwọn ará bíbà ní ọ̀nà ó bú sẹ́kún bẹ̀rẹ̀ sí ṣépèlé pé ìnógò bẹ́tà bọ̀ Nàìjíríà mi o ìnógò bẹ́tà bọ̀ àmì o ẹni ẹ̀rọ ni mo pa ẹ̀ ti rí òun rèé jẹ́ fún ní bọ́ọ̀lù ṣẹ́gbọ́. I'm in support. It cannot better for them. It cannot better for Army. Army don't support us. Finish. My brother, Army don't support us. Army don't support us. Army don't support us. After they don't finish us, Army they say J. They say J. ẹ jẹ́ àmọ̀ tọ́mọdé bá ń sọ fún ẹkún àgbàlagbà ẹkún àmì tí wọ́n bá ń tàn yín ẹ má tara yín ohun tó wà ní ọwọ́ ọ̀ǹtà kò lè ká àmọ̀tẹ́kùn kò lórí ẹ̀ it is better we join hand together ẹni tọ́lọ́run ọba mìíràn tó rán kásùgbà ẹ̀ and don't condemn rally Yorùbá kọ́lọ́kà kọ́kọ́ tó kọ́kọ́ máa ṣe rally tó máa gba orílẹ̀-èdè wọn we need our freedom after we have our freedom we can be able to develop our land. èyí táwọn àwọn bàbá wa Awólọ́wọ̀ ṣe lánàá ta ló ń jèrè ẹ̀ lénìí àwọn ọmọ Haúsá ni àwọn ọmọ Haúsá ló ń jèrè ẹ̀ èyí táwọn bàbá Awólọ́wọ̀ ṣe lánàá àwọn ọmọ Haúsá yẹn ló ń jèrè ẹ̀ ẹ àtẹ̀mí àti ẹ̀yin ọmọ Yorùbá àjọ ń rí ní tí Fúlàní ń wọnú oko tá ń gé ẹ̀gẹ́ wa ẹ̀gẹ́ táwọn àgbẹ̀ gbìn mo sọ fún ẹ̀yin èmi fara mi ní February this year Ọlọ́run ló ní kí n ga díẹ̀ kí n lẹ́sẹ̀ lẹ̀ Fúlàní lé mi nínú oko kòkó ọsàn ni mo ní mo kí n lọ gbọ́ ọsàn nínú oko kòkó tó jẹ́ that belong to me ká ń pa kòkó fún kíní wọn jẹ. So if anybody comes out today pé gbogbo rally let us have our freedom gbàyẹlẹ máa mọ̀ pé
ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ní ẹ̀mí àfẹ́mí the word everything tó bá kọjá lọ káwọn máa ń pa ẹ̀ ló máa fi rò pé rálì nìkan ní Yorùbá ń ṣe lọ́wọ́ náà pèpè àlọ́wọ́ àwa ò ní túṣu désàlẹ̀ kòkò ẹ jẹ́ ká gba òmìnira wa náà gbàyẹlẹ máa mọ̀ pé Yorùbá ní àrà láti dá ẹ jẹ́ ká kojú ìjà sí àwọn bàbá tá a ní tó jẹ́ pé àwọn ló ń tà wá fún àwọn Fúlàní tó ti gbowó ẹ̀mí wa tí ọ̀rọ̀ Yorùbá ò tẹ̀ jẹ́ kankan lójú wọn rárá tí wọn ò tiẹ̀ ríra rò ẹ̀tún rè kan kẹ́ ẹ lè mọ̀ pé ìran Yorùbá à ń ṣiṣẹ́ fáwọn Fúlàní ni pé ohun àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ mú gbọ́ òun náà ni wọ́n ń pè ní total freedom we need it ẹ wá wò. owó nìyẹn ṣẹ́ẹ̀rì kì í ṣe dọ́là o náírà ṣẹ́ẹ̀rì 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 ṣẹ́ẹ̀rì. ṣẹ́ẹ̀tìrì ta ló bá wọn páàkì owó yẹn ká lè mọ̀ pé àwọn bàbá àti tí wọ́n wà lẹ́yìn wọn they are supporting them. ṣé èmi ni màá wá jáde màá máa gbèjà ọ ní ọ̀fífẹ́ àbí gbèjà láàbẹ̀ Ọ̀yọ́ tí wọn ò ro ti ọjọ́ ọ̀la Yorùbá tí wọn ò ro pé àwọn bàbá wọn ò jáyé ní ìjẹkújẹ báwọn ṣe ń jẹ yìí pé àwọn bàbá wọn they protect the Yorùbás and they protect the Yorùbá culture làwọn fi dé bá tó fi pè wọ́n ní ọ̀nà ọ̀fífẹ́ lẹ́nìí tó fi pè wọ́n ní Aláàfin Ọ̀yọ́ lẹ́nìí ẹni ọba tó bá dìde that say that Yorùbá we need our freedom pé the amalgamation of 1914 ó ti sọ ìran Yorùbá dèrò ẹ̀yìn we now know that we have the fathers so tí olóyè Ìgbòho tó bá ní tí bàbá Sokoti bá ní kí n bá òun gbé pé olóyè kí n fún ní nọ́mbà olóyè kí ní ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ olóyè tó lóyè bá mi pé bàbá wọlé ènìyàn mi ni wọ́n kì í ṣe àti mara lé ní kì í ṣe àná kì í ṣe ní kì í ṣe àná tẹ́lẹ̀ bára wọn sọ̀rọ̀ tó lóye wá ní bàbá mo fẹ́ gbà kankan lọ́wọ́ yín pé kí ni ìjà tẹ̀yìn àti àlùmọ́rùkù jà yẹ òun tó olóyè tó sọ pé ẹ fi ń disgrace Yorùbá ni ẹ tún fi ń disgrace ara yín ni bàbá pé òun ẹ ṣe tó wò lè sọ dúdú rọ̀ fún kí lẹ́ ń bára yín jà fún lórí àwọn ọba lágbájá lágbàtà mi lágbà nígbà tí Fúlàní tó sọnù wa láti pa wa nù ẹ jẹ́ ká gba òmìnira wa ṣe rí táwọn bàbá yẹ tá bá ń bára wọn fà á táwọn ọmọ ó ṣe pípa òrí wọn á mọ̀ pé ó yẹ kó tú ara wọn ṣe ṣùgbọ́n tí lágbájá bá ń gbé tó sọ̀pọ̀ tẹ́lẹ̀ tí tàbí tó wọn á rò pé wọ́n wà important mo pa ọmọ lè ka ọba tó wà important nílẹ̀ Yorùbá lẹ́ni wọn ò pé mẹ́wàá tí wọn ò fẹ́ kí ìran Yorùbá ó parun ìṣọ̀kan tí ọmọ Adéyẹmọ tó ń preach tó ló inú ìṣọ̀kan la fi lè rí òmìnira wa gbà padà nínú ìṣọ̀kan la fi lè ṣe rálì yẹ tí rálì yẹ máa káàkiri gbogbo àgbáyé why are you condemn the rally àìbọ́n náà ti bá wọn lọ́wọ́ sí rí náà why are you condemn the world media wọ́n ṣe town hall meeting o sì ń bẹ̀ nìyẹn don't condemn me eléyìí tí wọ́n bá mọ̀ pé o lè fi ran Yorùbá lọ́wọ́ ṣe don't condemn anybody nígbà tí Fúlàní dúró ti wà tán ọmọ kan pè mí ní ìkan nínú àwọn Èkìtì lénìí ó ní ṣe bí a ṣe máa wọ àwọn ará bíbá yẹn níran rẹ̀ obìnrin ni o 4 acres of land ló lóun fi gbẹ ẹ̀gẹ́ lọ tó fi gbẹ ẹ̀gẹ́ ó nígbà tó máa débẹ̀ lénìí wọ́n ti bá wọn ní oko ó ní tó ṣèfò òun àti tó ṣèfò oko òun ni wípé inú oko yóò jì kò ibi tí àwọn àmì máa ń dúró sí kò jìnnà bẹ́ẹ̀ ló bá lọ sáré lọ bá kanu wọn bẹ́ẹ̀ tó jẹ́ Yorùbá tó gbà mí nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó ní ìyẹ́ ló pe àwọn ẹgbẹ́ ẹ̀ ní ló bá wọn lé wọn nínú oko ẹgbẹ́ ẹ̀ tí ènìyàn ò bá lómìnira kò lè dá ara ẹ má jáfẹ́nu kọ̀ndẹ́mù òmìnira wa àwọn kan tí ń ṣe tipẹ́ wọ́n withdraw lẹ́ni àwọn míì ló máa gbé ẹni bá ti súnkó jọwọ́ tẹ́nìyàn kan bá sọ pé òun fẹ́ gbèjà Yorùbá tó ní kò sí tó kàn pẹ̀lú rálì kò sí tó kàn pẹ̀lú òmìnira Yorùbá irú ẹni bẹ́ẹ̀ ò ṣe Yorùbá lóore ṣe ló yẹ kájọ jókòó kájọ sọ kájọ rò ọ̀nà wo la lè gbégbà
gbogbo wa la mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ ni ọ̀gá DSS sọ pé lóòótọ́ ká lọ organize ara wa ká lọ mobilize ara wa lérí kíni ìyẹn àwọn náà mọ̀ pé ogun bẹ́ẹ̀ lóko ló ń gẹ́ ni wọ́n dẹ̀ mẹ́ni tó lè ṣe wọ́n mọ̀ pé ọmọ Adéyẹmọ lọ́lọ́run gbé dìde gẹ́gẹ́ bí David òde òní gẹ́gẹ́ bí Gideon òde òní ẹni bá ti sunkún bọ́lẹ̀ we need freedom ntẹ́ nìyẹn bá dẹ̀ nílò fi ń jà rally is one of the weapon tí ìran Yorùbá ní láti jà láti gba òmìnira wa padà láti gba ìjà òmìnira padà we continue say it ẹ lọ wo àwọn iṣẹ́ tí èmi ti ṣe sẹ́yìn bí ibi tí mò ń dárúkọ ọba tí mò ń praise àwọn ọba tí ò expect pa lè wọlé tọ̀ wọ́n àwa òjókòó tó kàkà jókòó sínú pálọ̀ wa ká pẹ̀lú fídíò títa ká máa sọ̀rọ̀ àwọlé tọ̀ wọ́n pé kábíyèsí gbọ́ báyìí lọ́rọ̀ ṣe nínú ìgbà ọ̀rọ̀ ṣàríà àbẹ̀rù ọlọ́pàá àbẹ̀rù ikú wọ́n lè ààrẹ sí wa tí ò bá ti jẹ́ pé o lè pé ènìyàn jó fàdíyà ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá ní ìṣẹ̀yìn ni ọ̀rọ̀ ọjọ́ ọ̀la Yorùbá ni sóbì tẹ́yìn bá ti mọ̀ pé ẹ lè fún wàrà ẹ má da wàrà Yorùbá nù ẹ̀yin tó yẹ òdẹ tí yé ẹ jẹ́ kó yẹ ó yé yín bí àkókò rẹ̀ fún ìran Yorùbá láti ṣíra wa lọ́kàn Ọlọ́run fi ààyè lẹ̀ fún ènìyàn méjì bíi mẹ́ta láti jà Ọlọ́run tó fi ààyè lẹ̀ yẹn náà ló dẹ̀ tó fi ààyè kẹ́kẹ́ parí ẹ̀ torí nínú ìwọ o ò ṣe tèmi èmi ò ṣe títí ẹ ọ̀tá máa wo lu abẹ ní òye láti wọlé sí wa lára Fúlàní ti wà lọ́yọ̀ọ́ kárí àbámi Elémùrè Fúlàní ti wà ní Ọ̀yọ́ ẹ̀rí gidi òye wọ́n ti wà lẹ́kìtì náà wọ́n wà lógún ní Ọ̀ṣun wọ́n wà lóńdó ẹ̀yà rẹ̀ nígbà tí gómìnà wà lóńdá 114 padà irọ́ ni wọ́n padà àwọn ló padà lọ ṣiṣẹ́ iṣẹ́ láàbí tó ṣe ní ìlú mẹ́rin yẹn ní for community. It is better for us to speak in one voice. We need our freedom and we must face them. Ntí nìyẹn bá nílé yẹn fi ń jà gbogbo wa la rí pé lọ́dọ̀ wọn lọ́hùn the Nigerian government has issued license of AK-47 for them during the Buhari regime gbàyè Buhari regime ní AK-47 AK-49 ló di tí ọmọ anybody kan lè máa gbé kiri ló di tí anybody kan lè máa gbé kiri wọ́n gba ransom wọ́n gba anything òun lẹ́ ń wò yìí wọ́n àrán anybody wọ́n àrán Yorùbá àrà tó bá ẹ wo owó tó wà lẹ́yìn ẹ jẹ́ kí n pa fóònù rẹ̀ ẹ wo owó tó wà lẹ́yìn ẹ wo ṣe ń wò òun náà tó yẹ o ṣe ẹ dẹ̀ sure pé lọ́wọ́ àwọn tán múná ti gba owó yìí I don't believe it somebody supplied them ṣe somebody supplied them àwọn àgbà wọn but instead of the àwọn àgbà títí wá láti tiwa lẹ́yìn ṣe ń rí owó lọ́wọ́ bandit ṣe ń rí wọn ṣe mọ̀ pé ẹlẹ́yà lélẹ́ jẹ́ wọn á tún ṣe rí lára wọn ṣe ń wò. It is time for us as a Yoruba to fight for our freedom. No, as a Yoruba, don't condemn anybody. Wọ́n ti ń gbé flyer síta. Yes, mega rally máa wáyé, Yorùbá máa bọ́. Ó dìgbà tí Yorùbá bá bọ́ kí àgbẹ̀ tó ní ìfọ̀kànbalẹ̀ láti dá oko. Ṣùgbọ́n mo kó ní wá. Iṣẹ́ àgbẹ̀ nílé iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ àjálè. Wọ́n ní ìwé kíkọ́ láì sí ọkọ́ àti àdá. Orin tán kọ fáwa nílé ìwé nìyẹn. Pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Everybody want to go back to agriculture because God give us a fertile land, but we don't have security. We don't have a good leaders. We don't have independence. We don't have freedom. Ohun gbogbo tí mo kà lẹ́yìn tí ni Yorùbá ní àti ṣàṣeyọrí ẹ̀ alágbára. That is why you see majority àwọn ọmọ wa lé ní gbogbo wọn fẹ́ máa rọ́ sí politics in Nigeria. Torí pé wọ́n mọ̀ pé kò ní ná wọn lówó wọn ní staff kankan. Ibẹ̀ náà dẹ̀ ti máa ní quick money. That is mentality of Nigeria. It is better for us to stand up as a Yoruba man
and fight for our right and fight for our right. So ni mo fi ń rọ̀ ẹ̀yin ọmọdé wa àti àgbà wa, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹjọ́ ìfẹ́ lódùn ẹjọ́ yẹn. Yorùbá ègún wa ti dé ìkórìtà àwọn àgbàdẹ sọ pé nígbà tí ègún bá ti dé ìkórìtà ó ń ṣetán àti yọ ni. Ìfẹ́ lódùn ẹgbẹ́ tẹ́ ẹ bá gbọ́ nígbà tí a lọ sí Ìgbòho, tá a lọ ṣòkú òkú ìyá olóyè Ìgbòho ló ti sọ pé òun dá ẹgbẹ́ méjì rẹ̀. Ìfẹ́ lódùn àpapọ̀ pàtàkì tọ́jú pé ká lọ máa jọ yẹn, ẹ lọ máa bá òun jọ yẹn pé òmìnira Yorùbá yẹ agbẹ́dọ̀gbà, òmìnira Yorùbá yẹ agbẹ́dọ̀gbà. Àwọn tí ò mọ̀ di abájọ tẹ́ndẹ̀ fẹ́ mọ̀ di abájọ náà fẹ́ kẹ́ tó ṣe désàlẹ̀ kòkò pé ṣé YSDM ti túrú ṣe kínní ni wọ́n ti tún pé kínní àti YSDM àti Ìfẹ́ lódùn wọ́n fẹ́ mọ̀ di abájọ ni, and we will not allow them to mọ̀ di abájọ. mo rọ̀ wá bí orin bọ̀bọ̀ kan ní tẹ́ bá ní kò kàn yín ó lè kẹ́ni tó kàn tó máa fi kàn yín lọ́la. We need our freedom. We need our freedom. Ẹja bẹ̀rẹ̀ lórí rálì yẹn. Ẹja mú rálì ilé ìpín rálì ilé yìí ó máa ju rálì ilé ìdàtí ṣe lọ. I know Yorùbá we can do it. Let me give you one example that I know that with the Yorùbá we can do it. Nígbà tá a bẹ̀rẹ̀ petition kìíní, petition kejì, petition kẹta, ṣùgbọ́n when the Yorùbá decide pé this time around petition yẹn kọjá 8 million, we can do it. Kì í ṣe táìmù tá a máa bára wa jà tá a máa dìjà àgbàrí nígbà tí Fúlàní ń wá ọ̀nà láti gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Mo sọ nínú program mi láàárọ̀ pé wọ́n ti pín ilẹ̀ Yorùbá mọ́ra wọn lọ́wọ́, wọ́n dẹ̀ ti sọ àwọn ọba wa di olúndù, wọ́n ti kó ìpayà sí ọkàn àwọn ọba wa, wọ́n ti kó ìpayà sí ọkàn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Òun lẹ fi rí tó fi jẹ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣì nìkan lóyìn dìbẹ́ di Nàìjíríà ti today. Tá ń pariwo regional government, àwọn olè, àwọn àgbà kan tá ń pariwo regional government, tó ń dẹ̀ mọ̀ pé regional government it is over the bar ni. Regional government will be there somebody tó fún ara ẹ̀ lọ sign dead warrant ẹ̀ tẹ́nìyàn bá jẹun ló tán tó ń wá bẹ́kùbẹ́kù, because regional government did not stop Fulani láti wọ ilẹ̀ wa. We will still under Nigeria. Regional government will still continue to give Fulani opportunity to dominate the Yoruba land. Only Fulani ti claim Èkó mọ́ wa lọ́wọ́ pé Èkó belong to them. Yorùbá àwọn àgbàgbà Yorùbá dẹ̀ dákẹ́. Kò lè happen, it no go happen. Lè máa lajú lẹ̀. Tá máa kó AK-47 wá àti AK-49 wá káyín mọ́lé. Wọ́n dẹ̀ ti kó gbogbo irinṣẹ́ wọn ti kó wọ Èkó. Gbogbo irinṣẹ́ tí Fulani fẹ́ lò pátá náà ti kó wọ state kọ̀ọ̀kan. Group by group táwọn wọlé yẹ kán tó kúrò ní Sókótó tó ti ń bọ̀ tí bàbá wọn tó ti ń kó wọn bọ̀ wọ́n á ti pé wọn ìwọ ìbíbà ló ń lọ ìwọ ìbíbà ní kó kọ́ wọn lé lọ. Don't ever forget pé àwọn tán mú ní Ọ̀yọ́ ṣé Ọ̀yọ́ ni àbí Ondo sorry nígbà tán béèrè lọ́wọ́ àwọn 114 pé ibo lẹ̀ ń lọ, it is only 3 people ló mọ̀ pé ilẹ̀ Yorùbá náà lọ, the rest wọn àmọ́ bí tán lọ káńṣá lọ ibi tó bá ti kó wọn sí tán bá ti rí Yorùbá ẹ máa pa wọn lọ ni. Ntí ò wà tọ́ la wá mú gbọ́, ntí ò tọ́ la wá mú gbọ́. It is better we join the movie trade kí ìran Yorùbá kó lè ní òmìnira. Nítorí kàn wá kan nìyẹn. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá, òmìnira wa ṣe kókó, òmìnira wa ṣe kókó. Ìṣọ̀kan àti òmìnira lọ́mọdé yẹ wọ́n dúró fún. Ìṣọ̀kan Yorùbá àti òmìnira Yorùbá lọ́lọ́run ọba mi fi torí ẹ̀ gbé Sunday ọmọdé yẹ mọ́ síta. Sunday Igboho Oòṣà is a peacemaker torí pé mọ̀ pé tó ń gbé dání nínú ìṣọ̀kan, and he always say pé òun ò fẹ́ ká gba orílẹ̀-èdè wa tán kọ̀rọ̀ wá dàbí ti Sudan àti South Sudan. Ọmọdé yẹn mọ̀ sí nínú bàjẹ́ bàṣẹjẹ́. Ẹ̀yin tètè mẹ́ máa múra, be prepared for the rally, be prepared for the rally. We can do it. Yorùbá must free. We must say bye bye to Nigeria. Torí pé ó léwu tí a bá ṣì remain, ó léwu tí àwọn bàbá tòní bá láwọn olè ràgàbò wá, ẹ jẹ́ káwa kára àgàbò àwọn tó ń bọ̀ lẹ́yìn ká ṣiṣẹ́ rí. Amẹ́ríkà ti ń jìyà bọ̀ tipẹ́, ṣùgbọ́n àwọn bàbá kan dìde pé wọ́n fẹ́ fi òpin sí in 1777 wọ́n ṣe àṣeyọrí ẹ̀. Gbogbo àgbáyé ló ń gbádùn ẹ̀ lẹ́ni. Èlé ìtawà náà ń ṣe fún generation tó ń bọ̀ lẹ́yìn ni. We can do it. Òmìnira wa ṣe kókó, òmìnira wa ṣe kókó.
mo tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi l'Oǹdó ní Kwara ní Kogi ẹ lọ́jọ́ ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá state yín ẹ̀yin bàbá mi l'Èkìtì l'Ọ̀ṣun tó fi dé Ògùn tó fi dé Ọ̀yọ́ tó fi dé Èkó ilé ẹ lọ́jọ́ ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá nínú ìdùnnú la máa fi wọnú ayọ̀ wa gbà yẹn náà máa mọ̀ pé ìfẹ́ dùn lóòótọ́ tàbá bára wa lo ìfẹ́ dùn lóòótọ́ tàbá wọnú ìṣerere wa lọ adẹ̀kí àwọn bàbá wa tó wà ní YSJ ẹkú iṣẹ́ ìlú o ẹkú iṣẹ́ ìlú o ẹ má bojú ẹ̀yin o ọ̀pọ̀lọpọ̀ òkò náà máa sọ lóyìn ọ̀pọ̀lọpọ̀ gúlùtù náà máa sọ lóyìn ṣùgbọ́n ẹ̀yin bàbá wa náà lè máa sọ wípé olóòtítọ́ kì í lẹ́ni òtítọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ láàárín èké. They know that you want to deliver the Yorubas. They know that God sent you to deliver the Yoruba land. Ẹ má bojú ẹ̀yin o ẹ má bojú ẹ̀yin o ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tẹ́ wà nínú ìfẹ́ lódùn Ọlọ́run yóò máa fún yín ṣe o continue. Bíbélì wípé ọwọ́ alápọn la máa fi mú sára orílẹ̀-èdè wa orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè olómìnira Yorùbá tí ìran Yorùbá máa fi bọ́ kò nínú ìgbèkùn. Ẹ múra sí o ẹ má wo tàwọn bàbá yẹn mo ti sọ pé kágbégbé ayé ẹni tí ò lé yan kágbégbé ayé ẹni tí ò ní bàbá o ẹ má dẹ̀ tó jẹ́ ká blame wọn púpọ̀ o Nàìjíríà ni o torí níta àti gbé Nàìjíríà kalẹ̀ lélẹ́yìí o Nàìjíríà ní sọ ọmọ ìyá méjì di ọ̀tá ara wọn o Nàìjíríà ló sọ àwọn bàbá wa di ọ̀tá wa o Nàìjíríà ló sọ àwọn Afẹ́nifẹ́re di Afẹ́nifẹ́re bí o Nàìjíríà ló sọ Tinubu di ọ̀tá Yorùbá o Nàìjíríà ni o that is straight tá a fi gbọ́dọ̀ kó nínú Nàìjíríà that is straight tá a fi gbọ́dọ̀ pakuru mọ́ kájọ dáadáa mega rally tó ń bọ̀ lọ́nà. You must be part of it. God bless you. Òrùn ayọ̀ lẹ́ máa sùn. Títí ni bá pè mí lẹ́ni sí pé Lady K mo fẹ́ raṣọ. Wàláì máa taṣọ fún. I love you. Kí ló kàn mí? Òun láyé ẹ̀ ṣe kí ni? Àbẹ́kìtì iṣẹ́ ọ̀dàlẹ̀ o. Ló ṣayé bó ṣe wù. Máa taṣọ fún. Mi ò gbówó jà o. Ẹ wá bá mi rajà ẹ ṣàánú mi o. Àwọn ọmọ ajẹun, ọmọ dọ́sìnì, ọmọ mẹ́wàá, bàbá mẹ́wàá. Ẹ ṣàánú mi ojú òní tìyàn àwọn ọmọ yóò ní tàràkà àwọn ọmọ yóò ní tọrọ jẹ ẹ wá bá mi rajà lẹ́yìn ẹ gbogbo ẹ̀yin tí bá wà nídìí spiritual items àwọn spiritual items òun ní ẹ nídìí àwọn pef Holy Michael Ọ̀nàlà back to sender Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé tí wọ́n ti ṣiṣẹ́ sí ni àbí tí wọ́n ti ṣiṣẹ́ sí tó jẹ́ ordinary one gbogbo ẹ̀ ló wà available. Lọ́fíńdà back to sender ìṣẹ́gun ló wà fún Holy Michael ìṣẹ́gun ló wà fún Ọ̀nàlà àánú ló wà fún kọ́nà yín ṣí kọ́nà tèmi náà ṣí kọ́nà gbogbo wa jọlà kájọ rí tajé ṣe kájọ rí ṣe kájọ rí mo Ọlọ́run ò kàdúrà o tó rẹ̀ lọ ṣe ní ẹ lọ dira o ṣẹ́rí ilé ayé yìí ọmọ ológo ló máa ń lógun lógo ò ní lógun kódà wọn ní rítẹ̀ wá níta ni ẹ jẹ́ fìyẹ́lẹ̀ kò sí kankan mọ́ lára ẹ̀ ṣùgbọ́n èèyàn tó ní ògo wà lógun ẹni tó ṣẹ̀ abinú ẹ̀ ẹni tí mo máa ń bẹ̀bẹ̀ pé kẹ́ dárí jì mí mi ní rojọ́ jù ẹ ṣáà bá mi rajà spiritual items ni àwọn pef ní lọ́lọ́kan òjọ̀kan bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items tẹ́ lè lò fún ìṣẹ́gun ni àánú ni aṣínà ni awẹ ìgúnwẹ èpè dànù back to sender tí a fi ètò àdúrà ṣe lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló wà ń bí báyìí sample àwọn eléyìí o mo dìídì káwọn eléyìí sí báyìí mo fi ń polówó ọjà ni àwọn sample ni àwọn ọṣẹ lónírúurú lóríṣiríṣi iṣẹ́ oníkálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ ṣe ń wò yìí iṣẹ́ tí oníkálukú máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ wẹ ègún wẹ èpè ó wà ẹlòmíì ègún inú ẹ̀jẹ̀ ló ń bàjà ẹlòmíì èpè àfọwọ́fà ẹlòmíì gòkò tí ẹ ṣe yàn kò wà burúkú síyàn wọ́n dẹ̀ ń dìde ogun sí wọ́n ń gbógun tì wọ́n á dẹ̀ máa ṣépè fún wọ́n máa fi re láìṣẹ̀ láìrò so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual items ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀bẹ̀ àwọn àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ọṣẹ yẹn àtàwọn lọ́fíńdà àti òróró gbogbo ẹ̀ ló wà available tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa tó dẹ̀ ṣe kíni tó ń ṣiṣẹ́ dáadáa gbogbo ẹ̀ ló wà ń bí lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tẹ́ bá ti fẹ́ lómìn kò mọ nǹkan tó máa lò ó làlàkàlà ó rí ọwọ́ burúkú lóríṣiríṣi nǹkan lọ déédéé ẹlòmíì wọ́n kàn dédé ń kórìíra ẹ̀ wọ́n kàn ń bínú sí wọ́n kàn ń ba jà láì nídìí ẹlòmíì wọ́kọ̀ kò rọ́kọ ẹlòmíì wá ohun rẹ̀ kò rí ẹ̀yin ẹ̀ pè mí ẹ̀yẹ ṣáà ti ṣàlàyé fún mi tẹ́ bá ti sọ ohun tó ń ṣe yín tẹ́ bá ti sọ fún mi èmi ti mọ tí máa ṣe kíni
tí mo máa fún yín tẹ́ máa lọ lò tẹ́ dẹ̀ máa ní testimony ayọ̀ tẹ́ máa gbégbá ọpẹ́ lé lórí èmi kọ́ lẹ máa fọpẹ́ fún bí kò ṣe Jésù Kristi ọmọ Ọlọ́run ẹni tó ń gbé inú mi tó ju ẹni tó ń gbé inú ayé lọ òun lẹ máa ṣe kíni lẹ máa dúpẹ́ fún àdúrà gbogbo wa dẹ̀ máa gbà kò sẹ́ni tí ò ní títí ẹ̀ kò sẹ́ni tí ò ní one or two things to face bẹ́ẹ̀ ni bọ́ọ̀rọ̀ ayé ìṣerí nìyẹn báíbù náà gan jẹ́ kó yé wa ó ní búburú ni gbogbo ọjọ́ nítorí náà ká máa fàdúrà àgbà padà òwe lọ́rọ̀ Ọlọ́run búburú ni gbogbo ọjọ́ yóò ní ìtumọ̀ tó pọ̀ àwa tá à ń gbénu ayé gan èèyàn búburú ló pọ̀ jù ẹni rere ò kọ́ mọ̀ so nítorí náà ẹni tó bá dákẹ́ táyà bá dákẹ́ Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí wa ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wọ́n lójú screen yìí anything tẹ́ bá ti fẹ́ ó wà available ojú ò ní tìyìn ọ̀tá ò ní yọ̀ wá ire o ẹ má tún gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹtọ notification bell àwọn jewelries wà àwọn ọjà tó mú yes ó wà I'm always proud of my business. I'm always happy because yes, I have quality, not quantity. That is why I have grade by grade. Our fabrics here, grade by grade. If you want the one of $20, I have it here. If you want the one of $50, I have it here. If you want the one of $150, I have it here. If you want the one of $100, I have them here. That is why I have them grade by grade. Grade by grade. I have it. I will show it to you. You will pick the one you want. Mú quality tẹ́ bá fẹ́. Bójó ní $30 ni, bójó ní $20, bójó ní $100, bójó ní $150. You will pick your choice. And ẹ má wá gbàgbé pé even the one of $20, ẹni tẹ́ bá sọ fún ni wípé $20 ni mo dẹ̀ ra gown tí mo wọ̀ yìí, òun ló máa believe. Ẹni tẹ́ bá sọ fún ni even gan pa when they saw it in your body, they will admire it, say, wow, ma like aṣọ tẹ́ wọ̀ ike, ma fine, go able to get it. They will ask you. Gbogbo ẹ̀yin tẹ́ tún wá fún mi ní customer. Sherry, mi ò mọ bí mo ṣe lè dúpẹ́. Ṣùgbọ́n àdúrà tí mò ń gbà ní kọ̀kọ̀, a máa mọ̀ yín. That is all I can say for now. Because jẹ́ kójú kó tì mí, jẹ́ kí n dá láṣetì, jẹ́ kékùtà kó bá mi. You are buying from me. Ojú dẹ̀ tì yín láti lè sọ fáwọn èèyàn pé ọ̀dọ̀ Lady K mo ti rajà o. Ẹ tún introduce àwọn customers sí mi. Ojú ò ní tì yín ní ṣàṣetì. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà, gbogbo ẹ̀yin tó introduce sí mi, gbogbo ẹ̀yin tẹ́ introduce àwọn èèyàn sí mi. Ire á jẹ́ ti gbogbo yín lágbára Ọlọ́run. Àwọn ọmọ yín ò ní dẹni àná. Àwọn ọmọ yín ò ní dẹni lẹ́lẹ̀. Ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ̀yin náà wà ní wàkísà kẹ́yìn aṣọ. Ẹ ní wọ́wọ́ tì. Ẹ ní bá wọ kí náírà kó àtijọ́. Bí mo wá ti fẹ́ kó rí fún gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà pátápátá. Kó rí bẹ́ẹ̀ fún èmi Àyọ̀ká Lady K Ìfẹ́ Olúwa show Jésù Olúwa wa àmín lórúkọ Jésù. Ẹ subscribe sí YouTube channel wa kẹ́ tẹ notification bell. Ire o. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ bá wa gbọ́ wọlé ṣẹ́rílẹ̀ tí mo gbé wá yìí ó lẹ́tìkẹ́. Ẹ máa wò pé orí bó lẹ́tìrí Lady K bẹ́ẹ̀ ni orí àṣeyọrí ọmọ Yorùbá TV. Àṣeyọrí ọmọ Yorùbá TV ló jẹ mí lógún ló ń ṣe kókó ṣe wá rí program tí mo mú wá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ bá ṣe ń wò ẹ bá wa share ọ̀rọ̀ tó ní agbára ni àṣírí tó nípọn ọ̀rọ̀ tó mú yes ẹ má bínú mo ń try láti bá wọn build the page yẹn ni and the more I build the page the more I create more awareness mo sọ fún yín pé ní tiẹ̀ iṣẹ́ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ mi when it comes to Yorùbá Nation I'm always available bẹ́ẹ̀ wá ṣe ń wò yìí ẹ bá mi subscribe sí YouTube channel Àṣeyọrí ọmọ Yorùbá ẹ wá bá mi share program tẹ́ ń wò yìí ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ ní kọ́mọkọ́mọ tá bá ti wá ṣe kí tá bá ti gbé program tán àwa polówó ọjà gbogbo tá bá ti polówó tẹ́ bá ti nídìí ẹ pè mí lórí WhatsApp number mi ojú ò ní tì wá mi ò ní wá yín tì ó yá ẹ bá wa ká lọ ẹ jájọ débẹ̀ ire o.